Ọlábísí Ẹ̀dújọbí ló ń pèdè lọ́wọ́ lórí ètò yín ètò wa Bísí Ológe Show lórí MITV UHF 43 àti DSTV Channel 255. Ètò tẹ́tí ń wò nípa àwọn òde àríyá lóríṣiríṣi bíi ìgbéyàwó, ọjọ́ ìbí, ìsọmọlórúkọ, àjọ̀dún, ìfilọ́lẹ̀, ìsìnkú àgbà, àwọn ìpolówó ọjà lóríṣiríṣi náà ò gbẹ́yìn o. Aago 8 sí 9 alẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi lẹ́ẹ̀ máa bá ọmọ yín pàdé láwọn òde àríyá ti ilẹ̀ yìí àtòkè òkun lóríṣiríṣi lórí MITV. Fún ìpolówó ọjà yín ẹ pè sórí 0803 329 1869 àti 0812 158 4400 tàbí sórí ímeèlì wa bisiologe@yahoo.com. Bó sì jẹ́ lórí wẹ́bsáìtì wa www.bisiologeshow.com. Bísí Ológe ló ń pèdè lórí tẹlifíṣàn. Bísí Ológe mo lójú lọ́rọ̀ wà. Bàbá tó lẹ́nu kábíyèsí tó lọ́jọ́ gbogbo ìlẹ́kùnrin tó lẹ́rù torí ní máa jẹ. Torí tọ́mọ ìjọba ń bẹ láyé ọgbẹ́ ọmọ wa sí òun ní ìmọ̀ ọ̀sẹ̀ kan. Ẹ̀gbọ́n àgbẹ̀ ló ṣe kó lè ń gbélé láì sọ́wọ́ ẹlẹ́dùnmáà ètò ìlà ìsáṣẹ ọlọ́wọ́ bá wọn nígbà ògbà àìdá ṣe ló pè lọ pé tí ó fi díje mo wọ̀ tọ́ lọ́rùn wọ́n á tẹ́lẹ̀ tó gbà tọ́ lọ́rùn. Ìgbìmọ̀ ọdún tọ́ lọ́rùn. Òun sì sí ọ̀rẹ́ ti ní kẹ́lẹ́. Òṣèré náà ń fa ti ìṣá. Kábíyèsí náà kù ìpẹ́. Torí mo mọ bí mo ṣe ń gbé. Àwọn ẹni lẹ́nu. Àwọn ẹni lẹ́nu. Títí láì máa wà láéláé.
tẹ ìlú àkótọ́. Ṣèyí tó lẹ́tọ̀ọ́ wọn sọ, wọ́n wọ ọ̀pá ẹlẹ́fẹ̀ lọ́wọ́ fi ń jẹun. Olúmọ́tò tó fọkàn ọ̀hún ṣiṣẹ́ ẹgbẹ́ ọwọ́ ọ̀pá ẹlẹ́fẹ̀ lọ́wọ́ fi ń jẹun. Òun ìṣẹ̀lẹ̀ ń wá àjò. Òun ni wọ́n fi jẹ. Ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ náà fún wa jù. Ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ náà fún wa jù. Ọmọ kan ṣe ní ilé gbogbo tó ti lé. Ọkùnrin lọ́wọ́ tọ́mọ wà nílé lọ ṣe ní ilé. Ọmọ tọwọ́ gbogbo tó rẹ̀ ṣe mí. Ọdún gbogbo tó àwọn ẹ̀rọ ló mú. Ọmọ ọ̀gá kan ọ̀túnbù kọ́wọ́ ọmọ ọ̀túnbù kọ́wọ́dà ọmọ náà lọ́dọ́. Àwọn bẹ̀rẹ̀ yẹn kí lọ́wọ́ pín ìwé ìṣe. Adébẹ̀ ayọ̀ ìgbélé ìgbélé ìjọ. Ìgbà ẹni wọ́n ṣe. Àwọn máa ń bí ní ẹ̀yìnwó. Wọ́n gbọ́ ọ̀rọ̀ láwọn fún. Òjì ìṣàkóso àwọn ìgbẹ́jì ìrìn àwọn bá ń bí. Lásìkò mẹ́rin lé o, inú ọgbọ́n ìgbó ti gbà kọ́kọ́ ẹ̀rọ ìgbẹ́ ẹgbẹ́. Ọ̀nà ti jọ̀gbọ́n lẹ́nu ẹ̀rọ. Ọ̀nà tó wọ́n lè ṣe bàbá tó dé. Ọmọ dábòbò lérè ló bẹ̀rẹ̀ o. Ìgbà
Thank you.